ìjọba àpapọ̀ lábẹ́ Ààrẹ Tinubu ti kéde ìgbésẹ̀ tuntun tí ìjọba rẹ̀ ń gbé láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́. Bíbẹ̀rẹ̀ òwò àkàrà, kúlíkúlí, àgbàdo sísun kò nílò owó púpọ̀ o. Ẹ lè bẹ̀rẹ̀ rẹ̀ nírú àkókò tí a wà yìí. Ìyá àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, Rẹ̀mí Tinubu, ti gba àwọn èèyàn ọmọ Nàìjíríà níyànjú kí wọ́n má ṣe sọ ìrètí nù láàrin àsìkò ìṣòro ọrọ̀ ajé. Ọ̀daràn ni ẹnikẹ́ni tó bá ń gbé nínú igbó, ẹnikẹ́ni tó bá fẹ́ gbé ìlú wa kó máa bọ̀ wá ìgboro. Sunday Igboho ló ń ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó lágbára o, ọ̀pọ̀ ẹ̀ṣọ́ aláàbò ajìjàgbara ìlú ẹkùn faragbọ́ta àwọn agbébọn lásìkò tí wọ́n ń tọpinpin wọn nínú igbó ọba Old Ọ̀yọ́ National Park. Ọpẹ́ o, ọwọ́ ọmọ-ogun tẹ ẹni tí wọ́n fura sí pé ó ń pèsè ohun èlò fún àwọn ajínigbé agbébọn tí wọ́n sì gba bàtà ọmọ-ogun bíi 150 àti àwọn ohun èlò ọmọ ológun míì ní Sanfara. A fọwọ́ sí o, a sì faramọ́ pẹ̀lú sí ìgbésẹ̀ Sunday Igboho láti gbógun ti ìjínigbé àti ìpànìyàn nílẹ̀ Yorùbá. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló fohùn ṣíṣe àtìlẹ́yìn léde fún Sunday Igboho. Lẹ́yìn ìjà ìdojú ìbọn kọ ara ẹni tó gbóná gan, ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ti dóòlà èèyàn 8 kan kúrò lákàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ náà. Ó kéré tán 40 ọmọ ẹgbẹ́ Boko Haram tó ronúpìwàdà ní ìjọba ìpínlẹ̀ Borno ti fọwọ́ sí láti darapọ̀ mọ́ iṣẹ́ ológun. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti mú afurasí 3 tó lọ́wọ́ nínú ikú agbóhùnsáfẹ́fẹ́ tẹ́lẹ̀ rí kan ní ìpínlẹ̀ Ògùn. Ìbẹ̀rù àti ìpayà ti báwọn ọmọ Nàìjíríà tó kù ní South Africa. Báwọn ọmọ South Africa ṣe ní kí wọ́n padà sílùú wọn títí ìparí oṣù. Ìjọba àpapọ̀ Nàìjíríà ti gbé pápákọ̀ òfurufú Enugu lé iléeṣẹ́ aládàáni kan lọ́wọ́ àti lè mú àtúnṣe àti ìdàgbàsókè ọrọ̀ ajé bá ẹkùn náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìjọba àpapọ̀ lábẹ́ Ààrẹ Tinubu ti kéde ìgbésẹ̀ tuntun tí ìjọba rẹ̀ ń gbé láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ pé ìjọba àpapọ̀ ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ òkèèrè láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ táwọn jàǹdùkú agbébọn jí gbé nílé ẹ̀kọ́ nílùú Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ àti Yáwọ́ta níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́. Tinubu, ẹni tí akọ̀wé ìjọba àpapọ̀ Sẹ́nẹ́tọ̀ George Akume sojú rẹ̀, fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lásìkò tí ó ń ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ àtúnṣe tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ní ilé ìtura Premier Hotel nílùú Ìbàdàn lọ́jọ́bọ̀ ọjọ́ 15 oṣù kẹfà yìí. Ààrẹ fi dá àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú wípé ìjọba ń ṣiṣẹ́ takuntakun lọ́wọ́ yìí àti láti wá ojútùú sí ìṣòro ètò ààbò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Mo fi ń dá gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo èèyàn káàkiri ẹkùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà lójú wípé ìjọba àpapọ̀ ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé, ìṣekúpani àti onírúurú ìwà ọ̀daràn tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí. Ní báyìí, ìjọba ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ilẹ̀ òkèèrè láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé. Akume tó sojú Ààrẹ Tinubu sọ pé mo wá rọ àwọn aráàlú wípé kí wọ́n wà lójúfò kí wọ́n sì ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ elétò ààbò. Àwọn ọba aláyé àtàwọn olórí ẹ̀sìn ní ipa pàtàkì láti kó lórí ọ̀rọ̀ yìí. Akume ní onírúurú ọ̀nà ní ìjọba àpapọ̀ ti lò láti rí wípé ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ sí ní Nàìjíríà láti bí ọdún 3 tí Tinubu ti gorí àlééfà. Nínú àlàáfíà àti àìsí rògbòdìyàn nìkan ní ìdàgbàsókè ti lè wáyé. Ìdí nìyí tí ìjọba fi mú ọ̀rọ̀ ètò ààbò ní ọ̀kúnkúndùn báyìí. Akọ̀wé ìjọba àpapọ̀ kò ṣàì mẹ́nubà ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ èyí tó wà nínú ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá. Ó ní ètò náà yóò gbérasọ láìpẹ́. Aṣojú ààrẹ ní gbogbo ètò tí Tinubu ń ṣe ló ti ń so èso rere. Akume sọ pé ìjọba tó wà lóde kò ní dáwọ́ iṣẹ́ dúró títí tí gbogbo ọmọ Nàìjíríà yóò fi lè máa ṣiṣẹ́ òòjọ́ wọn láìsí ìbẹ̀rù. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn olùdókòwò láti ilẹ̀ òkèèrè lè wá dókòwò báyìí ní Nàìjíríà pẹ̀lú bí ètò ààbò ṣe ti fẹsẹ̀ múlẹ̀ sí i. Bíbẹ̀rẹ̀ òwò àkàrà, kúlíkúlí, àgbàdo sísun kò nílò owó púpọ̀ o. Ẹ lè bẹ̀rẹ̀ rẹ̀ nírú àkókò tí a wà yìí. Ìyá àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, Rẹ̀mí Tinubu, ti gba àwọn èèyàn ọmọ Nàìjíríà níyànjú kí wọ́n má ṣe sọ ìrètí nù láàrin àsìkò ìṣòro ọrọ̀ ajé. Aya ààrẹ ilẹ̀ wa Nàìjíríà, Sẹ́nẹ́tọ̀ Rẹ̀mí Tinubu, wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè náà pé kí wọ́n má ṣe sọ ìrètí wọn nù láàrin ìṣòro ọrọ̀ ajé tó ń dojú kọ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ó sọ pé àwọn ìṣòwò kéékèèké bíi títa àkàrà,
sísun àgbàdo àti ṣíṣe kúlíkúlí kò nílò owó púpọ̀ láti bẹ̀rẹ̀, wọ́n sì lè jẹ́ ọ̀nà ìgbésí ayé ọ̀tun. Ó sọ èyí lásìkò tí ó gbàlejò àwọn aya gómìnà láwọn ìpínlẹ̀ 26 nílùú Àbújá, níbi tí ó ti ṣàlàyé àwọn ìrànlọ́wọ́ àti owó àtìlẹ́yìn tí ọ́fíìsì rẹ̀ ti pèsè fún àwọn aráàlú tí wọ́n nílò ìrànlọ́wọ́. Ó ṣàlàyé pé ète rẹ̀ ní láti fún àwọn ènìyàn ní owó àtìlẹ́yìn grant kí wọ́n lè bẹ̀rẹ̀ àwọn òwò kéékèèké. Ó ní àwọn ń gbìyànjú láti fún àwọn ènìyàn ní ìrètí láti lè bẹ̀rẹ̀ òwò kéékèèké bíi àkàrà, àgbàdo sísun tàbí ṣíṣe kúlíkúlí. Ó fi kún pé ìjọba àti ọ́fíìsì rẹ̀ ti ń ṣe gbogbo ohun tí wọ́n lè ṣe láti gba àwọn aráàlú níyànjú nípasẹ̀ oríṣiríṣi ètò ìrónilágbára. Ó tún ṣàlàyé àwọn ìrànlọ́wọ́ owó tó ti ṣe fún àwọn ẹ̀ka pàtàkì bíi ìlera àti oúnjẹ. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó lóun ti fi bílíọ̀nù 2 náírà ṣe àtìlẹ́yìn fún gbígbógun ti àrùn TB àti bílíọ̀nù 1 fún ìtọ́jú jẹjẹrẹ ọmú àti 500 million naira láti kojú àìní oúnjẹ tó. Ó sọ pé gbogbo ìgbésẹ̀ wọ̀nyí jẹ́ láti rí dájú pé àwọn ètò ìjọba yóò ṣe àṣeyọrí. Aya rẹ̀, Sẹ́nẹ́tọ̀ Rẹ̀mí Tinubu, tún mẹ́nuba iṣẹ́ àgbẹ̀, ètò ìdókòwò àwùjọ, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ scholarship àti ìkẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ICT pẹ̀lú àjọ NITDA gẹ́gẹ́ bí àwọn igun ọ̀nà tí wọ́n ti gbà ṣe ìrànlọ́wọ́. Ní ìparí, ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìròyìn òdì nípa orílẹ̀-èdè Nàìjíríà ti mú kí ìgbésí ayé le sí fún àwọn aráàlú. Ó sì rọ gbogbo ọmọ Nàìjíríà pé kí wọ́n tún ìrètí wọn ṣe gẹ́gẹ́ bí ètò èròǹgbà Renewed Hope Agenda tí Bọ́lá Ààrẹ Tinubu ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. Ọ̀daràn ní ẹnikẹ́ni tó bá ń gbé nínú igbó, ẹnikẹ́ni tó bá fẹ́ gbé ìlú wa kó máa bọ̀ wá ìgboro. Sunday Igboho ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho ti rọ àwọn ọba aláyé nílẹ̀ Yorùbá, pàápàá àwọn tí Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, láti ṣe àtìlẹ́yìn fún àwọn ọ̀dọ́ lórí ìgbógun ti àwọn ọ̀daràn tó ń da ilẹ̀ Yorùbá láàmú. Sunday Igboho pàrọwà yìí nígbà tó ṣe àbẹ̀wò sí ààfin Ọ̀kẹrẹ ti ìlú Ṣakí lásìkò tó lọ béèrè fún àtìlẹ́yìn àwọn ọba náà láti kojú ìwà ìjínigbé tó ti di tọrọ fọ́nkálẹ̀ ní àwọn igbó tó yí ilẹ̀ Yorùbá ká. Ó sọ pé ọ̀pọ̀ àwọn ọba àti àgbààgbà nílẹ̀ Yorùbá ni wọ́n ti ṣe ọ̀pọ̀ iṣẹ́ láti fòpin sí ìwà ìjínigbé tàbí ìgbésùnmọ̀mí nílẹ̀ Yorùbá, àmọ́ tí òun náà fẹ́ bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n bá iṣẹ́ dé. Ó ní òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti rí dájú pé gbogbo àwọn igbó tó yí ilẹ̀ Yorùbá ká ní kò sí àwọn ọ̀daràn níbẹ̀ mọ́, tí òun sì nílò àtìlẹ́yìn gbogbo àwọn tó bá yẹ láti kẹsẹ̀ járe. Sunday Igboho tẹ̀síwájú pé nínú igbó wa a kò fẹ́ ọ̀daràn kankan níbẹ̀ mọ́, a ò nílò wọn mọ́. Kódà bí a bá bá Yorùbá nínú igbó, kí ló ń ṣe níbẹ̀? Ẹ máa bọ̀ nígboro láti máa gbé, kí lẹ̀ ń ṣe nínú igbó? Ẹnikẹ́ni tí a bá bá nínú igbó, ohun tójú rẹ̀ bá rí kó faramọ́ ni. Igboho ṣèrántí pé nígbà tí àwọn ọ̀daràn ń fa wàhálà ní Ìbàràpá tí àwọn sì ṣèkìlọ̀ fún wọn, àmọ́ tí wọn kò gbọ́, àwọn rí dájú pé àwọn rẹ́yìn wọn níbẹ̀ nígbẹ̀yìn. Ó wòye pé tí àwọn bá ti rí àtìlẹ́yìn àwọn ọba, ó máa rọrùn láti lè lé àwọn afurasí ọ̀daràn tó wà nínú igbó, èyí tó gbàgbọ́ pé wọ́n jẹ́ ìran Fúlàní. Ó ní ó yẹ láti tètè gbé ìgbésẹ̀ láti rí i pé àwọn ọ̀daràn náà kúrò ní àyíká ilẹ̀ Yorùbá pátápátá, kí wọ́n má gba ilé àti ilẹ̀ mọ́ gbogbo èèyàn lọ́wọ́ nítorí kò sí ibi tí wọ́n máa lọ. Ó fi kún pé àwọn kò ní kí àjòjì má wá láti gbé ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n gbogbo àwọn tó bá fẹ́ máa gbé nílẹ̀ Yorùbá nílò láti máa bọ̀ sí ìgboro níbi tí ojú ti máa ká gbogbo èèyàn. A ò ní kí èèyàn má gbé ìlú wa. Ìwọ tó bá fẹ́ wá gbé ìlú wa, máa bọ̀ nígboro kí a mọ ilé àti ọ̀nà rẹ̀. Ọ̀daràn ní ẹnikẹ́ni tí a bá ti bá nínú igbó. Bákan náà ló ní òun gbàgbọ́ pé àwọn kan ló mọ̀ọ́mọ̀ máa gbé inú òkùnkùn tafà sí ìmọ́lẹ̀ lórí ìpèníjà ààbò tó ń bá Nàìjíríà fínra yìí. Ó ní ọgbọ́n òṣèlú ni gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń wáyé yìí láti fi tàbùkù ìjọba tó wà lóde, pàápàá bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ti ń súnmọ́ etílé. Ìgbòho ní irú ìṣẹ̀lẹ̀ báyìí ti wáyé lásìkò ìṣèjọba ààrẹ Jonathan tí àwọn agbébọn ń da ìjọba rẹ̀ rú láti lè jẹ́ kó dàbí pé kò kájú òṣùwọ̀n láti darí orílẹ̀-èdè. Ó ní ọgbọ́n náà ni wọ́n ń dá báyìí láti má jẹ́ kí Tinubu ríbi wọlé sáà kejì níbi ètò ìdìbò gbogbogbò tó máa wáyé ní ọdún 2027. Ṣáájú ni Ìgbòho ti sọ nínú fídíò kan tó gba orí ayélujára pé ọmọ Yorùbá kankan tí wọ́n bá ṣàwárí rẹ̀ pé ó ń ṣe àtìlẹ́yìn fún àwọn tó ń jí èèyàn gbé ni òun máa pa. Ìgbòho nínú fídíò kan tó wà lórí ayélujára sọ pé òun ti ń gbọ́ ìròyìn pé àwọn ọmọ Yorùbá kan ṣe àtìlẹ́yìn fún àwọn ajínigbé láti máa ṣọṣẹ́. Ó ní òun kò ní fi ojú ire wo ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀
tó ń ṣe èyí nítorí òun máa gbẹ̀mí lọ́rùn ẹni bẹ́ẹ̀ ni. Ó lágbára o, ọ̀pọ̀ ẹ̀ṣọ́ aláàbò ajìjàgbara ìlú ẹkùn farapa gbọ́ta àwọn agbébọn lásìkò tí wọ́n ń tọpinpin wọn nínú igbó ọba Old Ọ̀yọ́ National Park. Ọ̀pọ̀ àwọn ọmọ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ajìjàgbara ìlú ẹkùn tó jẹ́ ti olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho ní ìròyìn kan tí ó di mímọ̀ pé wọ́n farapa yánnayànna lásìkò tí wọ́n fìjà pẹ́ẹ́ta pẹ̀lú àwọn agbébọn nínú igbó ọba Old Ọ̀yọ́ National Park. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Nigerian Tribune ṣe sọ, ìṣẹ̀lẹ̀ náà wáyé lásìkò táwọn ẹ̀ṣọ́ aláàbò ajìjàgbara ìlú ẹkùn gbìyànjú láti tọpinpin àwọn agbébọn náà lọ nínú igbó ọba Old Ọ̀yọ́ National Park ní àwọn agbébọn náà déédéé síná ìbọn bolẹ̀ fún wọn. Gẹ́gẹ́ bí fọ́nrán fídíò kan tó ti ṣáájú hàn dé nínú èyí tí ó ṣe àfihàn ikọ̀ ọmọ ẹgbẹ́ ẹ̀ṣọ́ aláàbò ìlú ẹkùn èyí tí Sunday Igboho fúnra ẹ̀ náà wà pẹ̀lú wọn níbi tí wọ́n ti ń tọpinpin àwọn ajínigbé agbébọn tí wọ́n ní wọ́n wà nínú igbó ọba náà. Pẹ̀lú ẹ̀rọ ayàwòrán dúróònù ní àwọn èèyàn náà fi ń tọpinpin àwọn ajínigbé agbébọn ọ̀hún nínú igbó gẹ́gẹ́ bí fọ́nrán fídíò náà ṣe ṣàfihàn rẹ̀ tí àwọn pẹ̀lú sì tò lọ́wọ́ọ̀wọ́ wọnú igbó. Nínú igbó tí wọ́n wọ̀ yìí ni wọ́n ti fara gbọ́ta àwọn ajínigbé agbébọn. Fọ́nrán fídíò tó fìdí ẹ̀ múlẹ̀ ṣàfihàn ọmọ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìlú ẹkùn tí àwọn ajínigbé ta ní ìbọn àmọ́ tí ọta ìbọn wọlé sí lára. Gẹ́gẹ́ bí ìròyìn kan ṣe sọ, àwọn ajínigbé tó kó àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ sí ìgbèkùn ni wọ́n déédéé kọlu àwọn ikọ̀ ọmọ ẹgbẹ́ ààbò ìlú ẹkùn náà nígbà tí wọ́n ń gbìyànjú àti tọpinpin wọn nínú igbó ọba Old Ọ̀yọ́ National Park ọ̀hún. Ìròyìn sọ pé ọ̀pọ̀ àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ajìjàgbara ìlú ẹkùn náà ló farapa àmọ́ kò sí ìròyìn tí ó sọ pé ẹnìkankan nínú wọn pàdánù ẹ̀mí rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé títí di àkókò yìí iléeṣẹ́ ọlọ́pàá kò tí ì sọ ohunkóhun lórí ìròyìn náà. Bẹ́ẹ̀ náà ni olóyè Sunday Igboho náà kò tí ì sọ bí ojú ogun ṣe rí. Ọpẹ́ o, ọwọ́ àwọn ọmọ ogun tẹ ẹni tí wọ́n fura sí pé ó ń pèsè ohun èlò fún àwọn ajínigbé agbébọn tí wọ́n sì gba bàtà ọmọ ogun bíi 150 àti àwọn ohun èlò ọmọ ológun míì ní Zamfara. Àwọn ikọ̀ ọmọ ológun Nàìjíríà ìpín kejì lábẹ́ àwọn ikọ̀ tó wà lójú iṣẹ́ Operation Fasanyama ti náwó gan ẹnìkan tí wọ́n fura sí pé ó ń pèsè ohun èlò ìrànlọ́wọ́ fún àwọn ẹni ibi ajínigbé agbébọn nípínlẹ̀ Zamfara. Bàtà ìbọ̀sẹ̀ àwọn ọmọ ológun combat boot tó lé ní 150 pọ̀ mọ́ àwọn ohun èlò ológun mìíràn ni wọ́n bá lọ́wọ́ rẹ̀. Èyí jẹyọ nínú àtẹ̀jáde ìròyìn iléeṣẹ́ ológun tí wọ́n fi síta fún àwọn oníròyìn ní ọjọ́bọ̀ Thursday. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, wọ́n mú afurasí náà lójú ọ̀nà Sokoto Gusau nígbà tí àwọn ọmọ ogun ṣe àyẹ̀wò ọkọ̀ ojú pópó ní ọjọ́rú Wednesday ọjọ́ 24 oṣù kẹfà yìí. Àtẹ̀jáde náà ní afurasí náà rìn nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Honda Civic kan nígbà tí wọ́n ṣàwárí àwọn ohun èlò ológun tí wọ́n fi pamọ́ sínú ọkọ̀ náà tó fi mọ́ bàtà ọmọ ológun bíi 150 150. Àwọn ohun tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ náà ní bàtà ọmọ ogun 150, ọ̀bẹ kéékèèké 3, ohun èlò mọ̀nàmọ́ná electric sockers 3, ìgò gáàsì afẹ́fẹ́ tajútajú tear gas kan àti bẹ́líìtì ológun kan. Wọ́n tún gba fóònù Android 2, iPad kan àti aago ọwọ́ oníṣòwò kan tí wọ́n gbàgbọ́ pé ó máa wúlò fún ìwádìí wọn. Àtẹ̀jáde ìròyìn náà ṣàpèjúwe mímú ẹni náà gẹ́gẹ́ bí àṣeyọrí ńlá nínú ìsapá àwọn ọmọ ológun láti di gbogbo ibi yòówù tí wọ́n ti ń pèsè ohun èlò àti ìrànlọ́wọ́ fún àwọn ajínigbé agbébọn lágbègbè àríwá ìwọ̀ oòrùn pa. Òní dídènà ìrìn àjò àti pípèsè ohun èlò fún àwọn ọ̀daràn jẹ́ ọ̀nà pàtàkì láti dín agbára wọn kù àti láti dènà wọn láti ṣe àwọn ìkọlù. Lọ́wọ́lọ́wọ́ yìí, afurasí náà wà ní àhámọ́ ológun fún ìwádìí nígbà tí wọ́n ti fi àwọn ohun tí wọ́n gbà pamọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí. Ọmọ ogun tún fi ìdánilójú wọn hàn pé àwọn sì ń tẹ̀síwájú ní fífi agbára mú àwọn ajínigbé agbébọn àwọn láti mú àlàáfíà àti ààbò padà sí ìpínlẹ̀ Zamfara àti gbogbo agbègbè àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà. A fọwọ́ sí o, a sì faramọ́ pẹ̀lú sí ìgbésẹ̀ Sunday Igboho láti gbógun ti ìjínigbé àti ìpànìyàn nílẹ̀ Yorùbá. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló fohùn ṣíṣe àtìlẹ́yìn léde fún Sunday Igboho bẹ́ẹ̀.
ẹgbẹ́ àgbààgbà Yorùbá tí a mọ̀ sí Afẹ́nifẹ́re ti fi ìdúróṣinṣin wọn hàn pé àwọn ṣe àtìlẹ́yìn fún gbajúmọ̀ ajìjàgbara fún Yorùbá ní olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho lórí àwọn ìgbésẹ̀ rẹ̀ láti dojúkọ àwọn ajínigbé agbébọn àti àwọn ọ̀daràn míì tó ń da omi àlàáfíà àwọn agbègbè kan nílẹ̀ Yorùbá rú. Wọ́n sọ pé ààbò àwọn aráàlú gbọ́dọ̀ jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ lásìkò yìí. Afẹ́nifẹ́re wá gbóṣùbà káre fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún fífi ìwé àṣẹ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ tí wọ́n sì bẹ àwọn asòfin àti àwọn gómìnà pé kí wọ́n yára fọwọ́ sí ìlànà náà fún àlàáfíà gbogbogbò orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde tí akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ náà Comrade Jàre Àjàyí fọwọ́ sí, Afẹ́nifẹ́re kìlọ̀ fún àwọn ènìyàn àti ẹgbẹ́ tó ń halẹ̀ mọ́ Sunday Igboho nítorí ìpolongo rẹ̀ lòdì sí ìjínigbé àti ìgbésẹ̀ rẹ̀ láti gbógun ti ìgbésùnmọ̀mí lápá gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà. Wọ́n ṣàlàyé pé ìgbésẹ̀ Igboho náà kò dojúkọ ẹgbẹ́ tàbí ẹ̀yà kankan bí kò ṣe àwọn ọ̀daràn. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe sọ, Sunday Igboho kò halẹ̀ mọ́ ẹ̀yà kankan bí kò ṣe àwọn ajínigbé agbébọn àti àwọn alátìlẹyìn wọn tí wọ́n ń gbénú òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀. Àtẹ̀jáde náà tọ́ka sí àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìṣekúpani tó ṣẹlẹ̀ láwọn ìlú yíká ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá àti èyí tí ó ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà Ìgbòho Ìgbẹ́tì Kìṣí ní agbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ náà tó ń fa ìbànújẹ́ ṣokùnfà àìlera ààbò ní Sunday Igboho gbéra lọ sí ìlú abínibí rẹ̀ níbi tó ti fún àwọn ajínigbé ní àkókò wákàtí méjì láti tú obìnrin aláboyún kan àti àwọn èèyàn míì méjì tí wọ́n jí gbé sílẹ̀, tó sì tún kìlọ̀ fún àwọn Fúlàní tó ń kópa nínú iṣẹ́ ọ̀daràn bíi ìjínigbé pé kí wọ́n dáwọ́ dúró lẹ́sẹ̀kẹsẹ̀. Bákan náà, ó sọ pé ẹnikẹ́ni tó jẹ́ ọmọ ilẹ̀ náà tàbí ọmọ Yorùbá tó bá ń ṣiṣẹ́ pọ̀ mọ́ àwọn ajínigbé tóun bá mú yóò dojúkọ òfin. Àmọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ wọ̀nyí ló fa ohun tí àwọn ẹgbẹ́ àríwá bíi Arewa Consultative Forum, ACF, Northern Elders Forum, NEF, Coalition of Northern Group àti Concerned Fulani People of Nigeria náà sọ̀rọ̀ àbùkù náà ká ìkìlọ̀ sí Ìgbòho. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà wá kòrò ojú sí gbogbo ọ̀rọ̀ àbùkù ìka ìkìlọ̀ tí àwọn ẹgbẹ́ náà sí Ìgbòho. Wọ́n sọ pé kò sí ohun tó burú nínú ohun tí Sunday Igboho ṣe tàbí sọ, níwọ̀n bí gbogbo àwùjọ ṣe ní ẹ̀tọ́ láti béèrè fún ààbò àti ìdáàbòbò àwọn èèyàn rẹ̀. Wọ́n sọ pé ilẹ̀ Yorùbá ló ti jẹ́ ibùgbé àlàáfíà àti ibi tí ó dùn gbé fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Àmọ́ ìṣòro àìlera ètò ààbò bẹ̀rẹ̀ lẹ́nu ìgbà tí àwọn Fúlàní kan tí wọ́n ń ṣe òwò ẹran bẹ̀rẹ̀ sí ba ilẹ̀ oko àwọn àgbẹ̀ jẹ́, tí ìjínigbé, ṣíṣe ìkọlù sí àwọn ènìyàn sí ìgbèríko sì mú kí àwọn èèyàn máa sá kúrò fi ìlú wọn sílẹ̀. Ẹgbẹ́ náà tún tọ́ka sí pé àwọn tó ń ṣe ìwakùsà lọ́nà àìsọ́ lòdì sí òfin náà ń dákún àìlera ààbò ọ̀hún. Afẹ́nifẹ́re wá ṣàlàyé pé ìbínú Sunday Igboho kò dojúkọ àwọn Fúlàní gẹ́gẹ́ bí ẹ̀yà, ṣùgbọ́n sí àwọn tó ń ṣe iṣẹ́ ìjínigbé gba owó ìdóòlà tí wọ́n sì máa ń pa àwọn olùfarakásá. Afẹ́nifẹ́re wá rọ àwọn olórí àríwá pé kí wọ́n dojúkọ àwọn gbòǹgbò ìṣòro tí àwọn èèyàn wọn ń kojú bíi òṣì, àìní iṣẹ́ fún àwọn ọ̀dọ́, àìní ẹ̀kọ́ àti àìní àǹfààní sí ìgbésí ayé ọ̀tun, dípò kí wọ́n máa fi ojú pé àwọn tí wọ́n bá sọ̀rọ̀ tàbí gbé ìgbésẹ̀ lórí àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ láabi. Ní ti ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀, Afẹ́nifẹ́re gbóríyìn fún ààrẹ Tinubu fún fífi ìwé àṣẹ náà ránṣẹ́ sí ilé asòfin àpapọ̀ tí wọ́n sì pe gbogbo ilé asòfin ìpínlẹ̀ láti fọwọ́ sí ní kíákíá. Wọ́n ní àwọn gómìnà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí í múra sílẹ̀ fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ní kété tí òfin bá fọwọ́ sí, kí wọ́n sì gba àwọn ènìyàn tó ní ìwà rere wọlé, kọ́ wọn, pèsè ohun èlò fún wọn, kí wọ́n sì fún wọn ní ìtọ́jú àti ìdánilójú ìlera. Gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re sì sọ, ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yóò ran Nàìjíríà lọ́wọ́ láti mọ àwọn ohun tí ó pamọ́ láwọn agbègbè tí ìfèsì sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yóò sì wà. Bákan náà, tí ìjà lòdì sí ìjínigbé, ìpànìyàn yóò sì túbọ̀ lágbára sí i. Wọ́n parí ọ̀rọ̀ wọn pẹ̀lú fífihàn pé ààbò ẹ̀mí àti ohun ìní gbogbo aráàlú jẹ́ ojúṣe àpapọ̀ tí kò gbọdọ̀ jẹ́ kó di ọ̀ràn ẹ̀yà, ìṣèlú tàbí ìfẹ́ agbègbè kankan. Lẹ́yìn ìjà ìdojú ìbọn kọ ara ẹni tó gbóná gan, ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ti dóòlà èèyàn 8 kan kúrò lákàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ náà.
Àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ aláàbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ti dóòlà àwọn ènìyàn 8 tí àwọn ajínigbé ti gbé lọ ní ìpínlẹ̀ náà lẹ́yìn ìjà ìbọn tó wáyé láàrin wọn àti àwọn ajínigbé náà. Olórí àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo, Akọgun Adétúnjì Adélẹ́yẹ, ló sọ èyí fún àwọn oníròyìn ní Ọjọ́bọ̀. Ó ṣàlàyé pé àwọn dóòlà gbogbo àwọn tí wọ́n jí gbé náà láì san owó ìtúsílẹ̀ kankan. Adélẹ́yẹ sọ pé àwọn kan lára àwọn tí wọ́n jí gbé náà ni wọ́n jí gbé ní agbègbè Ìlàdó tó wà ní ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ North ní ìpínlẹ̀ Ondo. Ó fi kún pé àwọn ajínigbé náà ti béèrè owó tó tó 30 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n gba àwọn olùfaragbá náà láì san owó kankan. Gẹ́gẹ́ bí ó ti sọ, iṣẹ́ ìgbàlà náà yí padà sí ìjà gbígbóná nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ àmọ̀tẹ́kùn àti àwọn ajínigbé náà ń bá ara wọn jà pẹ̀lú ìbọn. Lẹ́yìn ìjà náà, àwọn ọmọ àmọ̀tẹ́kùn ṣàṣeyọrí láti gba gbogbo àwọn tí wọ́n jí gbé náà là. Ó tún sọ pé ọ̀kan lára àwọn tí wọ́n dóòlà ní Fágbọ́nmiré Dúrójayé tó jẹ́ olùkọ́ni àti pásítọ̀ ní ìjọ Redeemed Christian Church of God RCCG. Ó fi kún pé gbogbo àwọn olùfaragbá náà ni wọ́n gbà láì san owó ìtúsílẹ̀ kankan. Ó kéré tán 40 ọmọ ẹgbẹ́ Boko Haram tó ronúpìwàdà ní ìjọba ìpínlẹ̀ Borno ti fọwọ́ sí láti darapọ̀ mọ́ iṣẹ́ ológun. Ó kéré tán 40 àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tí wọ́n sọ pé wọ́n ti ronúpìwàdà ni wọ́n ti yàn sínú àkọsílẹ̀ àwọn ọmọ-ogun tuntun tí iléeṣẹ́ ọmọ-ogun Nàìjíríà RRI 91 gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ orísun tó mọ̀ nípa ààbò àti ìlànà bí wọ́n ṣe ń gba ọmọ-ogun tuntun ṣe sọ fún Sahara Reporters. Gẹ́gẹ́ bí àwọn orísun náà ṣe sọ, àwọn èèyàn náà jẹ́ ara àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tó tó 3,740 tí ìjọba ìpínlẹ̀ Borno ti dá padà sí àwùjọ lẹ́yìn ètò àtúnṣe ìwà ìgbàṣẹ́ ọmọ-ogun tuntun fún ọdún 2026 tí 91st Regular Recruit Intake RRI tí ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìdánwò àyẹ̀wò àwọn olùdíje náà bẹ̀rẹ̀ ní ọjọ́ 9 oṣù kẹfà ọdún 2026 gẹ́gẹ́ bí àwọn ìlànà ọmọ-ogun ṣe sọ. Orísun kan nínú ọmọ-ogun sọ fún Sahara Reporters pé àwọn 40 ọmọ ẹgbẹ́ Boko Haram tí ìjọba ìpínlẹ̀ Borno ṣe àtìlẹ́yìn fún ló ṣe àyẹ̀wò ìlera ní Ọjọ́rú ní ilé ìwòsàn ọmọ-ogun 7 Division Maimalari Cantonment Maiduguri gẹ́gẹ́ bí ara ìlànà àyẹ̀wò láti darapọ̀ mọ́ ọmọ-ogun Nàìjíríà. Ọ̀gágun kan tó sì wà lẹ́nu iṣẹ́ sọ pé mo lè sọ fún yín pé ìjọba ìpínlẹ̀ Borno mú 40 àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tí wọ́n sọ pé wọ́n ti ronúpìwàdà wá fún àyẹ̀wò ìlera, bí ó tilẹ̀ jẹ́ pé a kọ díẹ̀ nínú wọn torí pé ìlera wọn kò péye. Ọ̀pọ̀ nínú wọn sì kọjá sí ìpele tó kàn. Ó tún fi kún pé ó yà wọ́n lẹ́nu bí wọ́n ṣe ṣe èyí torí pé ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ ọmọ-ogun gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí ìbí tàbí ìjẹ́rìí ọjọ́ orí, ìwé ẹ̀rí ilé ẹ̀kọ́, ìwé ẹ̀rí ìpínlẹ̀ ìbí àti lẹ́tà ìjẹ́rìí láti ọ̀dọ̀ àwọn aláṣẹ ìjọba. Ó sọ pé kò yẹ kí a gba àwọn tí kò tíì parí ilé ẹ̀kọ́ girama wọ inú iṣẹ́ ológun nítorí pé wọ́n fẹ́ ṣe kóríyá fún wọn. A ní ìrètí pé ìjọba ìpínlẹ̀ Borno kò fún wọn ní ìwé ẹ̀rí èké. Ọ̀gágun míì tó ní ipò lieutenant náà sọ pé ó ṣòro láti mọ̀ bí wọ́n ṣe ṣe àkọsílẹ̀ àwọn olùdíje náà. Ó ní gbogbo wọn wá fún àyẹ̀wò ìlera ní ọ̀sẹ̀ yìí. Èyí mú kí a bẹ̀rẹ̀ sí béèrè ìbéèrè nípa bí wọ́n ṣe yàn wọ́n. Ó dàbí pé àwọn ọ̀daràn ti ní oore ọ̀fẹ́ láti wọ ẹnu iṣẹ́ ológun láìsí ìṣòro nítorí pé ọkọ̀ bọ́ọ̀sì ìjọba ìpínlẹ̀ Borno ni wọ́n fi kó wọn wá. Ìròyìn náà tún rántí pé Boko Haram àti ẹgbẹ́ Islamic State West Africa Province ISWAP ti pa ẹgbẹẹgbẹ̀rún ènìyàn, wọ́n sì ti sọ ọ̀pọ̀ ènìyàn di aláìnílélórí mọ́ ní àríwá ìlà oòrùn Nàìjíríà. Àwọn ẹgbẹ́ jàǹdùkú náà tún máa ń kọlu àwọn ohun amáyédẹrùn pàtàkì. Ìjà wọn sì ti tàn dé àwọn ìpínlẹ̀ bíi Adamawa, Yobe, Abuja àti Kano. Bó tilẹ̀ jẹ́ pé ọmọ-ogun Nàìjíríà ti máa ń sọ pé àwọn ti dín agbára àwọn jàǹdùkú náà kù gidigidi ní àwọn oṣù díẹ̀ sẹ́yìn tí àwọn ọmọ-ogun kan sì ti bá àwọn ìkọlù náà lọ. Gẹ́gẹ́ bí ìròyìn náà sì sọ, ó lé ní 1000 kan àwọn ọmọ-ogun àti àwọn ọ̀gá wọn ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn láti oṣù kìíní ọdún 2021. Ṣáájú, Sahara Reporters ròyìn pé àwọn ọmọ-ogun tó ń gbógun ti àwọn Boko Haram ní àríwá ìlà oòrùn ti fi ẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Borno pé ó pàṣẹ pé
kí wọ́n máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tí wọ́n sọ pé àwọn ti ronú pìwàdà tí wọ́n sì tún darapọ̀ mọ́ àwùjọ lábẹ́ ètò àtúnṣe ìwà ìjọba náà. Gẹ́gẹ́ bí àwọn ọmọ-ogun tó sọ̀rọ̀ sísọ, ìgbésẹ̀ náà ti fa àníyàn àti ìbẹ̀rù fún àwọn tó wà ní iwájú ogun torí pé ó lè jẹ́ kí àṣírí iṣẹ́ ológun tú síta tàbí kí wọ́n ba àwọn ìgbésẹ̀ àwọn ọmọ ológun jẹ́. Àwọn orísun náà sọ pé àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram kan tí wọ́n ti búra pé wọ́n ti fi ìwà ipá sílẹ̀ ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ aláàbò àdúgbò tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ ogun ní àwọn apá kan ní ìpínlẹ̀ Borno. Àwọn ọmọ ogun náà ní ìjọba ń ṣe èyí láti fi hàn pé ètò àtúnṣe àti ìdápadà sí àwùjọ náà ń ṣiṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú àwọn tí ìkọlù Boko Haram kan àti àwọn kan nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń koro ojú sí ètò náà. Gẹ́gẹ́ bí àwọn orísun náà sì sọ, ọ̀pọ̀ àwọn olórí ológun kò tí ì ní ìgbọ́kànlé pé gbogbo àwọn ọmọ Boko Haram wọ̀nyí ti fi ìwà ipá wọn sílẹ̀ pátápátá. Ọ̀kan lára àwọn ọmọ ogun náà sọ pé ìjọba fẹ́ fi hàn pé ètò ìyípadàbọ̀ sínú àwùjọ ń ṣiṣẹ́, torí náà ni wọ́n ṣe ń fi àwọn tí wọ́n sọ pé wọ́n ti ronú pìwàdà ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò. Àwọn ọmọ ogun náà sọ pé dípò kí ìjọba fi ipá mú àwọn láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tó ti ronú pìwàdà, ó yẹ kí ìjọba mójútó pípèsè àwọn ohun èlò ogun tó dára, ìrànlọ́wọ́ nípa ìmọ̀ àti ìtọ́jú tó péye fún àwọn ọmọ ogun. Wọ́n tún sọ pé ìlànà tuntun náà ti mú kí ọ̀pọ̀ àwọn kọ̀mínú lórí ìgbésẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti mú afurasí 3 tó lọ́wọ́ nínú ikú agbóhùnsáfẹ́fẹ́ tẹ́lẹ̀ rí kan ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti mú àwọn afurasí 3 pẹ̀lú ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò olóògbé tẹ́lẹ̀ rí nípa ikú arábìnrin agbóhùnsáfẹ́fẹ́ tẹ́lẹ̀ kan ní iléeṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Ògùn Ọlákìsan Oyèsíkù àti ẹ̀ṣọ́ ààbò rẹ̀ Pẹ̀lúmi Adétayọ̀. Wọ́n rí òkú àwọn olóògbé méjèèjì ní ilé Ọlákìsan Oyèsíkù ní agbègbè Òwòdé Ẹ̀gbá ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ 21 oṣù kẹfà, nígbà tí wọ́n tún ṣàkíyèsí pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus RX 330 rẹ̀ kò sí ní àgbàlá ilé náà. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ 25 oṣù kẹfà, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Bọ̀dé Ọ̀jájúní sọ pé lẹ́yìn tí àwọn gba ìròyìn ìṣẹ̀lẹ̀ náà, àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n sì rí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n jí gbé ní ilé olóògbé náà padà. Ó tún ṣàlàyé pé àwọn rí àkọsílẹ̀ ìwé kan níbi ìṣẹ̀lẹ̀ náà, wọ́n sì ti fi ránṣẹ́ sí àwọn amòye láti ṣe àyẹ̀wò ẹ̀rí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì, èyí tó fún àwọn olùwádìí ní àwọn àmì pàtàkì tó lè ràn wọ́n lọ́wọ́. Gẹ́gẹ́ bí kọmíṣánná náà ṣe sọ, àkójọpọ̀ ìmọ̀ ìròyìn yìí yọrí sí fífi gbòòrò òfin gbé afurasí àkọ́kọ́ náà, Sódẹ́ǹdé Ọlájúwọ̀n Philip, ọmọ ọdún 22 tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò olóògbé náà tẹ́lẹ̀. Wọ́n mú ní ọjọ́ 24 oṣù kẹfà níbi iṣẹ́ àkọlé kan ní Ìbàrà GRA Abẹ́òkúta níbi tó ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọwọ́. Ó sọ pé àwọn ìjẹ́wọ́ tí afurasí náà ṣe mú kí àwọn olùwádìí lọ mú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ Sakirudeen Abdulrahim Ayọ̀lá, ọmọ ọdún 17 tó jẹ́ ẹ̀ṣọ́ ààbò, àti Sóbù Ọláfúnṣọ, ọmọ ọdún 36 tó jẹ́ bíríkìlà àkọlé. Gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ṣe sọ, afurasí àkọ́kọ́ náà jẹ́wọ́ fún àwọn olùwádìí pé òun lòun gbèrò ìkọlù náà nítorí ìbínú àti àríyànjiyàn tó ní látìgbà tó ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò fún olóògbé náà. Ọ̀jájúní sọ pé afurasí náà sọ pé ìdí tí àwọn fi pa màdàmú Ọlákìsan Oyèsíkù ni láti kọ́ lẹ́kọ̀ọ́. Ó tún ṣàlàyé pé àwọn afurasí náà kọ́kọ́ lu ẹ̀ṣọ́ aláàbò náà Nice ní àlùbami kí wọ́n tó wọ inú ilé agbóhùnsáfẹ́fẹ́ náà níbi tí wọ́n ti pa. Lẹ́yìn náà ni wọ́n lọ pa ẹ̀ṣọ́ aláàbò náà. Kọmíṣánná náà fi kún pé àwọn ọlọ́pàá rí àwọn oríṣiríṣi ẹ̀rí tó ní í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn náà. Lára àwọn nǹkan tí wọ́n rí ni òòlù, àdá, pákó kan àti gègé ìkọ̀wé dúdú kan. Ó sọ pé ní kété tí ìwádìí bá parí, wọ́n ó gbé àwọn afurasí náà lọ sí ilé ẹjọ́ láti dojúkọ ẹ̀sùn náà lábẹ́ òfin. Ìbẹ̀rù àti ìpayà ti bá àwọn ọmọ Nàìjíríà tó kù ní South Africa báwọn ọmọ South Africa ṣe ní kí wọ́n padà sílùú wọn títí ìparí oṣù. Ìsìkejì àwọn ọmọ Nàìjíríà tó ń bọ̀ láti orílẹ̀-èdè South Africa ti gúnlẹ̀ sí orílẹ̀-èdè yìí. Pápákọ̀ òfurufú Muritala Muhammed ni wọ́n dé sí lẹ́yìn tí wọ́n ti ní ìdádúró fún ọ̀pọ̀ ọjọ́ kí bàálù tó wá gbé wọn. Jìnnìjìnnì sì ti bo àwọn ọmọ Nàìjíríà tó wà ní South Africa báyìí bí ìwọ́de ẹlé àwọn àlejò lọ tó gbalẹ̀ kan níbẹ̀. Ó lé ní 200 àwọn ọmọ Nàìjíríà tí wọ́n kó wá sí ilé ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Wọ́n sì wà lára ogunlọ́gọ̀ ọmọ Nàìjíríà tó wà ní South Africa
tó fẹ́ wá sílé. Ní ọjọ́rú 60 àwọn ọmọ Nàìjíríà ní bàálù kó padà sílé láti South Africa gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti ṣètò ìrànwọ́ fún wọn láàrin ìwọ́de ẹ padà sílùú yín tó ń wáyé nílẹ̀ South Africa. Àwọn èèyàn náà ló jẹ́ ọkùnrin àti obìnrin, ọmọdé àti àgbà, tí ìjọba sì ní ìgbésẹ̀ kíkó àwọn ọmọ Nàìjíríà wá sílé kò ní dáwọ́ dúró títí tí àwọn yóò fi kó gbogbo ọmọ Nàìjíríà tó bá fẹ́ láti padà wá sílé láti South Africa. Oníṣòwò ọmọ Nàìjíríà kan Wilson Ogodero ti ní inú ìbẹ̀rù àti ìfòyà ní àwọn ọmọ Nàìjíríà tó wà ní South Africa fi ń gbé báyìí pẹ̀lú gbèdéke 30 oṣù kẹfà tí wọ́n fún àwọn àjòjì tí kò ní ìwé láti fi kúrò ní orílẹ̀-èdè náà. Wilson sọ fún BBC pé àwọn ẹgbẹ́ náà sọ pé àwọn máa lọ láti ojúlé sójúlé láti ṣe àyẹ̀wò ìwé ìgbélùú àwọn àjòjì tí gbèdéke tí wọ́n fún wọn bá ti wá sópin. Ó ní èyí ti mú àlékún bá inú fu àyàfu àwọn ọmọ Nàìjíríà tó wà ní South Africa tó ti forúkọ sílẹ̀ láti padà sílé. Ẹgbẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn àjòjì ní South Africa ń pè fún àfikún òfin kí èèyàn tó lè wọ orílẹ̀-èdè náà tí wọ́n sì kéde 30 oṣù kẹfà gẹ́gẹ́ bí gbèdéke fún àwọn àjòjì tí kò bá ní ìwé ìgbélùú láti fi orílẹ̀-èdè wọn sílẹ̀. Wilson ṣàlàyé pé láti ìgbà tí wọ́n ti kéde gbèdéke náà ní ìjọba Nàìjíríà náà sì ti fi ìfẹ́ hàn láti kó àwọn ọmọ Nàìjíríà tó wà ní South Africa padà sílé. Ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ti fi ilé tí wọ́n ń gbé sílẹ̀ tí wọ́n sì ti kó wá sí tòsí ibi tí iléeṣẹ́ Nàìjíríà wà ní Pretoria tí wọ́n sì ti ń retí ọkọ̀ òfurufú tó máa gbé wọn padà wá sílé. Ṣáájú nínú oṣù yìí ní ìjọba Nàìjíríà kó àwọn èèyàn 268 padà sílé láti Johannesburg. Ìjọba ní èèyàn tó tó 1000 kan ni wọ́n forúkọ sílẹ̀ láti kúrò ní South Africa. Àwọn èèyàn láti ọ̀nà jíjìn ti ta àwọn dúkìá wọn ò sì lè padà sí ibi tí wọ́n ń gbé tẹ́lẹ̀. Iléeṣẹ́ Nàìjíríà ni wọ́n ń sùn. Èmi báyìí báàgì mi nìkan ló kù, mo ti ta gbogbo dúkìá mi, ìpè wọn nìkan ni mò ń dúró dè. Mi ò mọ ohun tí a máa ṣe tí oṣù bá ti parí báyìí. Mo ti sọ fún onílé mi pé mi ò gbélé mọ́. Wilson sọ pé àwọn aláṣẹ Nàìjíríà ni àwọn ń dúró dè láti mọ ìgbà tí àwọn máa kúrò ní orílẹ̀-èdè náà, àmọ́ tí ìjọba kò fún àwọn lọ́jọ́ kan pàtó tí àwọn máa kúrò. Ṣáájú ní ìjọba Nàìjíríà sọ pé ọjọ́ 15 oṣù kẹfà ni àwọn máa kó àwọn èèyàn míì kúrò ní South Africa, àmọ́ tí kò rí bẹ́ẹ̀. Ìjọba kò sọ ohun tó fa ìdíwọ́ tàbí ìgbà tí wọ́n máa padà kó àwọn èèyàn tó kù tó sì wà ní South Africa. BBC kàn sí àwọn aláṣẹ Nàìjíríà láti béèrè ohun tó ṣẹlẹ̀, àmọ́ tí wọ́n ní àwọn máa fi àtẹ̀jáde síta. Àwọn ọmọ Nàìjíríà míì tó wà ní South Africa náà sọ pé àwọn kan wà ní iléeṣẹ́ Nàìjíríà tí àwọn ń dúró de ìjọba Nàìjíríà lásán ni láti wá dá àwọn padà sí ilé ṣáájú gbèdéke 30 tí wọ́n fún àwọn. Lára àwọn fídíò tó wà lórí ayélujára ṣàfihàn bí àwọn èèyàn náà ṣe ń kọminú lórí bí wọn kò ṣe rí oúnjẹ jẹ ní ibi tí wọ́n wà. Nàìjíríà, Ghana, Malawi, Zimbabwe àti Mozambique ti ń kó àwọn èèyàn wọn kúrò ní South Africa lẹ́yìn tí ìfẹ̀hónúhàn tako àwọn àjòjì ti ń wáyé ní South Africa. Àwọn tó ń ṣe ìwọ́de tako àwọn àjèjì tí kò ní ìwé ìgbélùú ń fẹ̀sùn kàn pé àwọn èèyàn náà kò jẹ́ kí àwọn ohun amáyédẹrùn tí ìjọba ń pèsè tó ìsàmúlò tí wọ́n sì ń béèrè fún òfin tó tún lágbára tako àwọn àjòjì. Ìjọba South Africa ní àwọn ń ṣiṣẹ́ láti gbógun ti àwọn tó ń fi orílẹ̀-èdè náà ṣe ibùgbé lọ́nà àìsọ́ tí wọ́n sì ń rọ àwọn aráàlú láti máa gbógun tako àwọn àjèjì. Wilson sọ pé àwọn ẹgbẹ́ tó ń ṣe ìwọ́de tako àwọn àjòjì kì í ṣe òṣìṣẹ́ ìjọba, àwọn aráàlú tó ń lé àwọn àjòjì ni wọ́n. Ọmọ Nàìjíríà míì Christian Oyeweko tó bá iléeṣẹ́ ìròyìn News Central sọ̀rọ̀ sọ pé ọ̀pọ̀ àwọn tó ń sùn sí iléeṣẹ́ ìjọba Nàìjíríà ló ti ń ṣe àárẹ̀ báyìí. Ó ní ìṣòro ńlá ni àwọn ń kojú níbẹ̀ tí ìjọba kò sì tíì mú ìlérí wọn ṣẹ láti kó gbogbo àwọn kúrò. Ó ní àwọn ilé ìjọsìn àtàwọn àjọ kan tó ń ṣe ìrànwọ́ fún àwọn ló jẹ́ kí àwọn sì máa rí oúnjẹ jẹ. Àti rí oúnjẹ ti di ìṣòro tí kì í bá ṣe àwọn pásítọ̀ Nàìjíríà àtàwọn àjọ kan tó jẹ́ kí a máa rí oúnjẹ jẹ báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá South Africa ti ní àwọn kò ní fi ààyè gba ẹnikẹ́ni láti gbé ohun ìjà dání tàbí lo ohun ìjà kankan lásìkò ìwọ́de táwọn aráàlú fẹ́ ṣe ní 30 oṣù kẹfà. Ọlọ́pàá ní àwọn òṣìṣẹ́ àwọn ti wà ní sẹpẹ́ ní gbogbo ẹkùn 8 tí ìwọ́de náà sì máa wáyé àti pé àwọn ẹ̀ṣọ́ ààbò ti máa wà ní gbogbo agbègbè ṣáájú ìwọ́de náà. Kọmíṣánná fún ẹkùn Eastern Cape Ọ̀gágun Vuyizil sọ pé àwọn kò ní fi ààyè gba wàhálà tàbí làásìgbò níbi ìwọ́de náà. Ó ní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn gbà pé ẹ̀tọ́ àwọn èèyàn ni lábẹ́ òfin láti ṣe ìwọ́de, ó ní àwọn kò ní fi ààyè gba títẹ òfin lójúmọ́lẹ̀, ìwà ọ̀daràn tàbí máa tàbùkù ẹ̀tọ́ àwọn èèyàn lójúmọ́lẹ̀
lásìkò ìwọ́de náà. Ìjọba àpapọ̀ Nàìjíríà ti gbé pápákọ̀ òfurufú Enugu lé iléeṣẹ́ aládàáni kan lọ́wọ́ láti lè mú àtúnṣe àti ìdàgbàsókè ọrọ̀ ajé bá ẹkùn náà. Ìjọba àpapọ̀ Nàìjíríà lábẹ́ ìṣàkóso Ààrẹ Bọ́lá Tinubu ti fi pápákọ̀ òfurufú Akanu Ibiam AIIA tó wà ní Enugu lé iléeṣẹ́ aládàáni kan Aero Alliance Limited lọ́wọ́ ní ìlànà ìfọwọ́sowọ́pọ̀ láàrin ìjọba àti aládàáni pẹ̀lú ète láti tún pápákọ̀ òfurufú náà ṣe láti mú kó gbòòrò sí àti láti ṣàkóso rẹ̀. Ìfilénilọ́wọ́ náà wáyé ní Ọjọ́bọ̀ ní ibùdó pápákọ̀ òfurufú náà. Èyí túmọ̀ sí pé agbára ìṣàkóso iṣẹ́ ojoojúmọ́ ní pápákọ̀ òfurufú náà ti di ti iléeṣẹ́ náà, èyí tí yóò ṣètò ìnáwó àti àbójútó iṣẹ́ ìmúgbòòrò rẹ̀. Gẹ́gẹ́ bí àdéhùn náà ṣe sọ, Aero Alliance Limited yóò jẹ́ alábòjútó ìnáwó, alátúnṣe ìmúgbòòrò sí ṣíṣe iṣẹ́ àti ìṣàkóso pápákọ̀ òfurufú náà pẹ̀lú ète láti jẹ́ kí ó di ọ̀kan lára àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú tó ṣe pàtàkì jùlọ ní ìwọ̀ oòrùn Áfíríkà. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ náà, mínísítà fún ìrìn àjò òfurufú àti ìdàgbàsókè ọkọ̀ ojú òfurufú Festus Keyamo gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah fún ipa tí wọ́n kó nínú àṣeyọrí ètò náà. Keyamo sọ pé fún ọ̀pọ̀ ọdún àwọn ìjọba tó ti kọjá ti gbìyànjú láti fi àwọn pápákọ̀ òfurufú pàtàkì kan lé iléeṣẹ́ aládàáni lọ́wọ́, ṣùgbọ́n tí wọn kò ṣàṣeyọrí, pàápàá jùlọ ní Enugu àti Port Harcourt, nítorí pé àwọn olùdókòwò kò fi ìfẹ́ hàn sí wọn. Ó ní fún 20 ọdún sẹ́yìn, àwọn ìjọba ti ń gbìyànjú láti fi díẹ̀ lára àwọn pápákọ̀ òfurufú wa lé iléeṣẹ́ aládàáni lọ́wọ́ nítorí ìgbàgbọ́ pé aládàáni lè ṣàkóso wọn dáadáa ju ìjọba lọ, tí wọ́n sì lè ṣiṣẹ́ wọn ní ọ̀nà tó ní èrè. Lákòókò ìjọba tó kọjá, nígbà tí wọ́n kéde pé wọ́n fẹ́ fi púpọ̀ nínú àwọn pápákọ̀ òfurufú náà lé iléeṣẹ́ aládàáni lọ́wọ́, kò sí iléeṣẹ́ aládàáni kankan tó béèrè fún Enugu àti Port Harcourt. Gbogbo ènìyàn fẹ́ Èkó, Àbújá àti Kano nítorí pé wọ́n fẹ́ ibi tí ohun gbogbo ti létò tán. Síbẹ̀, mínísítà náà sọ pé ipò náà ti yí padà lábẹ́ ìjọba tó wà lórí ipò báyìí. Ó ní lónìí ipò náà ti yàtọ̀ ní báyìí. Kò sí iléeṣẹ́ kankan tó ń díje fún Èkó, Àbújá àti Kano mọ́, ṣùgbọ́n Enugu àti Port Harcourt ni wọ́n ti gbà báyìí. Keyamo tún ṣàlàyé pé láìpẹ́, lẹ́yìn tí gómìnà Peter Mbah dé ọ́fíìsì, ó lọ bá Ààrẹ Tinubu pẹ̀lú ètò láti sọ pápákọ̀ òfurufú Enugu di iṣẹ́ àti ìdókòwò. Ó ní dókítà Mbah lọ bá Ààrẹ pẹ̀lú ìran rẹ̀ fún pápákọ̀ òfurufú Enugu. Ààrẹ sì pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pé kí wọ́n pèsè gbogbo ìrànlọ́wọ́ tó yẹ láti mú ìran náà ṣẹ. Ó fi kún pé gómìnà náà bẹ̀rẹ̀ pẹ̀lú ìdásílẹ̀ iléeṣẹ́ ọkọ̀ òfurufú Enugu. Ó sì tún fa àwọn olùdókòwò àti owó ìdókòwò wá sí pápákọ̀ òfurufú náà. Mínísítà náà gba Aero Alliance Limited níyànjú láti ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ iṣẹ́ tó lágbára, ààbò, ìṣípayá àti ṣíṣiṣẹ́ pẹ̀lú àwọn ohun èlò gidi. Ó tún fi àwọn ènìyàn lọ́kàn balẹ̀ pé àdéhùn náà kò ní fa ìyọnu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ bí kò ṣe pé yóò dá àwọn àǹfààní iṣẹ́ tuntun sílẹ̀. Ní apá tirẹ̀, gómìnà Peter Mbah ṣàpèjúwe ìfilénilọ́wọ́ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ pàtàkì tó máa mú ìdàgbàsókè ọrọ̀ ajé bá ẹkùn gúúsù ìlà oòrùn Nàìjíríà. Ó sọ pé yóò dín àwọn ìṣòro tó ti pẹ́ nínú ìdókòwò kù. Ó ní èyí sí ojú ewé tuntun sí àwọn àǹfààní ọrọ̀ ajé fún ẹkùn wa. Fún ọ̀pọ̀ ọdún, àwọn iléeṣẹ́ ní gúúsù ìlà oòrùn tí ń dojúkọ ìṣòro, èyí tó mú kí iye owó iṣẹ́ pọ̀ sí, tó ń fa ìdádúró nínú ìfiránṣẹ́ tí ó sì ń dín agbára wọn láti bá àwọn mìíràn díje kù. Ní àfikún, alákòóso gbogbo Aero Alliance Limited Salim Hussein ṣe ìlérí pé iléeṣẹ́ náà yóò lo ìrírí tó ti ní ó lé ní 30 ọdún nínú iṣẹ́ ọkọ̀ òfurufú láti yí pápákọ̀ òfurufú náà padà sí ibi tó bá ìgbà mu. Gẹ́gẹ́ bí ó ti sọ, iléeṣẹ́ náà yóò dojúkọ mímú ìbáṣepọ̀ ọkọ̀ òfurufú pọ̀ sí, ìtọ́jú ẹrù, ìrírí àwọn arìnrìn-àjò àti ìdàgbàsókè iṣẹ́ ọwọ́. Àwọn aláṣẹ Federal Airports Authority of Nigeria FAAN pẹ̀lú alákòóso gbogbogbò rẹ̀ Mrs. Olúbùnmi Kúkú tí Henry Agbébire, olùdarí ẹ̀ka ìpolongo àti ààbò oníbàárà dúró fún, pẹ̀lú kọmíṣánná fún ọ̀rọ̀ ìrìn àjò ní ìpínlẹ̀ Enugu dókítà Obi Ozo àti alákòóso ẹkùn FAAN Hilary Unana
tún ṣe ìlérí pé wọn yóò ṣe gbogbo ohun tó yẹ láti mú kí àdéhùn náà lè ṣàṣeyọrí. À ń retí pé pápákọ̀ òfurufú náà yóò yí sí ibi iṣẹ́ ọkọ̀ òfurufú ṣe ń ṣiṣẹ́ ní ẹkùn gúúsù ìlà oòrùn Nàìjíríà padà gidigidi. Ó sì jẹ́ ara ètò ìjọba àpapọ̀ láti fa àwọn olùdókòwò aládàáni wá sí àwọn agbọ̀ndàn amáyédẹrùn pàtàkì káàkiri orílẹ̀-èdè. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di, yóò sì dára fún yín.